Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Àìsílé olóngìní ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Báwo ni àwa ṣe fẹ́ mọ̀ wípé ẹ ṣiṣẹ́ fọ́lọ́pàá? Bro, àwa ní laboratory ń gbé bàtà tí ń ṣe ọjà lọ́pọ̀lọpọ̀. Kì í ṣe kélékèlé tẹ́yìn máa ń ṣe kiri. Laboratory yẹn ò mean anything. In fact, òun gan ló máa jẹ́ ká máa suspect yín. Let's come to talk of it. Any laboratory tẹ́ ti ń ṣá ọjà tó pọ̀. Ààrẹ gbórúkọ yín rí lérí à. Kí lẹ fẹ́ forúkọ ṣe? Ṣẹ́yìn jó níròyìn. Àwọn òfò fún gbogbo ilé ìtẹ́ ṣe. Tẹ́ bá rò pé a lè máa rá bàbá níwájú yín nítorí pé ní lab. Ẹ ti miss ẹ. Fẹ́ sọ ìyàwó ẹ̀ lóko bàbá. Àfẹ́fẹ́ parọ́pọ̀ níyàwó. Oníyàwó kan àlè méjì ọmọ 5 mo pé lọ́lá níyàwó ẹ̀ ń jẹ́. Bàbá máa parọ́ fún mi. Ṣé wàá rí i? Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ó di dandan kẹ́ bá wa ṣiṣẹ́. Meanwhile, you don't involve the police. Ẹ fẹ́ bà tí ayé ara yín jẹ́ ni, okay? Fẹ́ bà ayé ara yín jẹ́ torí pé ẹ̀rù òbodò. Ẹni again àti gbọ́ yín. Wọ́n ti gbọ́ wa. Yes. Borokini. Báwo ni Junior? Junior lọ́sìn. Ọmọ àtọjọ́ mẹ́ta pọ̀. Why are you here? Oh, you've suddenly realized I don't belong here? Okay, àbúrò tó rí sùn ló jẹ́ kó wá bí báyìí. Tó bá jẹ́ ti oorun tẹ́ ń sùn ni, mo ń sùn dáadáa. No, I never expected you to tell me the truth anyway. Oh, mo mọ̀ pé ò ní sòótọ́ fún mi. But tell me, why are you here? Má sọ fún mi pé kàn á sọ fún mi pé ibi ni màá kú sí. Alubarika. Oh yes. Just so you know, yeah, you're gonna be here for a long time. Oh, says who? Says me. You? Ó ń tàn candle. Ó ń tàn ara ìjẹ. You are a fool. Yes. You know you're such a coward. Really? Yeah. So if you wanted me dead, yeah, why didn't you come by yourself? The show of rain, it's one go magically, poison, really? Eh? Mo ti ẹ̀rù bóyá ẹ ní ẹ̀lẹ́ ni, bóyá ẹ̀lẹ́, àṣẹ ti ẹ̀lẹ́. Worry not yourself. You need to mistake next time. Ṣorí gbogbo dáadáa tó sọ yìí, ọ̀run àpáàdì ló ti máa sọ. Ẹ ti ṣe mistake eléyìí náà. Ṣé ní mistake eléyìí? Ẹ ti ṣe, and I promise you, you will learn. Ẹ kò lè pa sister mi. Kẹ̀rù bóyá ẹ máa lọ scot free. An eye for an eye. Yes. Ó dẹ̀ ní mo ṣe mistake. Wow, sister ẹ o, brother ẹ o, father ẹ, mother ẹ, anybody related
to you is the same thing to me. Yes. Ṣé ibi tẹ́ wà ibi tẹ́ máa kú sí ilé. Má lè make sure pé mo bá yín jẹ́. Ẹ má rò bóyá tó pé wọ́n á nu sell. Ẹ fi ìpè free o. Like I said before, Barika, you will learn. Yeah. O de ṣibe ẹni pé mi ebi. Surely, in fact, mo ti fojú sí mọ́ mi ẹ lára. Your mother is my next victim. After I'm your father, surely bàbá ẹ̀yin. Màá ní kàn shred like Christmas goods. Obìnrin aláyà ńlá tó kó tira yẹn. Our boys will not deal pẹ̀lú ẹ̀. Wọ́n á so mọ́lẹ̀ bí ajá. Shut your dirty mouth. Mug. Èmi rò pé ní ẹgbẹ́ ni. Mo rò pé ní ẹgbẹ́ ni. Sórí, jẹ́ kí n sọ fún ẹ. Rotimi àbí kílẹ̀ ń pe bọ̀bọ̀ olórí ńlá, bọ̀bọ̀ ọmọkùnrin langalanga yẹn. Mi ní ìwò pàbúrò ẹ̀ ti kú àbí nǹkan. Màá dá sèré àtẹ̀mí fún. I will deal with him. You know what? I am done out here. Junior Nurse, ó lọ ni, má lọ. I'm really having a wonderful time chatting with you. Padà máa bọ̀ ká máa enjoy ara wa níṣu. Imbecile lawyer. Ó dàbí tọ́ọ̀gì Gambia àti Congo àti Senegambia tọ́ọ̀g. Idiot. Kí ló fẹ́? Wo, mi ò ní time ni. Do you know mi ò ní time? So nǹkan tó bá fẹ́ sọ kí ló dé tó ṣe pé? Junior's sister is dead. She was poisoned. Yes. Should worry the team busy by. I have a lot on my plate right now. Do you know? See, you're a good man. Like, you are somebody I can be with, but you're right, you go in your tí mo wà yìí. Máa pè é padà. What's up? Pẹ̀lú àlùbáríkà. I swear to you, Susan, I'm gonna kill that man. I will kill that man. Oh boy, match 3SC àti èyí ń bá yẹn lásán. Ọlọ́run gbàgbé yẹn, ń wá yẹn, tíìmù yẹn. Ọlọ́run tíìmù ológo ni o. Ó bàbá ṣe ń lọ. Bàbá yìí kúrò ń bẹ́ẹ̀. Gbàgbé. Wọ́n ti sára láwùsá kó gbàgbé jẹ́. Ẹ wà tó sàlá. Má wòrán. Borokini.
bọ̀bọ̀ yìí ṣé mi ò sọ fẹ́ pé gbàgbé àti tilẹ̀kùn yìí ẹ́ o dẹ̀ ti náà àbí wà ní. kò sí ẹ̀yàn kan bí náà. bàbá ìyá lọ jàre wà lọ. ṣé bẹ́ẹ̀ ni ẹ. Oga, why you dey do like this now? Baba, original lọ́jà tó wà lọ́wọ́ mi now. Na original, na I drink. Oh God. Lẹ́yìn tí ẹni gangan àwọn olóró mi ṣe. Ọjà ilé ìyá ni wọ́n mọ̀ sí. Mo lè ṣe ní ìsìn kó ìbà yẹn fẹ́ wàhálà. Why go? Kí ló dé tó fòun lẹ̀ fún báyìí? Kí ló ṣe é? Wo lè lè gan? Bros. Ga o. Bros. Alele. Ṣé mo lè get? Get kí ni? Nǹkan tó wà nínú báàgì yẹn. Kí ni? Tó wà nínú. Sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀? Ẹ dúró. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ dúró. Mo lówó. How much can this buy? Actually, bon. Ẹ ṣé sá. Mo lè wá supply yín o, wà nílẹ̀ gan o. Mo lè wá supply yín. 9 PM alálẹ̀ wọ́n wà bí. Àṣírí. Ẹ máa mú ìlú bàtà wá sí sí ẹni pé yọ̀dọ̀ mi. Ọ̀rọ̀ òpè ìtàlẹ̀ lè. Ó ti gùn jù. Ọlọ́run ló ní kórè. Ṣé tẹ̀yìn mo fẹ́ sọ ní? Ọlọ́run specialty rẹ̀. Ọkọ̀ ń fún mi látẹ̀yìn. Ara mi tún máa dìde ní ọkùnrin. Kò rẹ̀ mí. Tó bá dídé wọ́n mi náà rẹ̀ ni ọ̀. Ẹ̀kọ́ ojú sọ ẹ̀jẹ̀ wọ ilé àtẹ̀yìn. Àtẹ̀yìn. Ẹ̀kọ́ ojú sọ. Ojú sọ. Ìyàrí yín lásán. Ẹ̀sùn sókè jù. That's it, that's how to do it.
fresh. Bọ́sẹ̀ kí ló ṣe mí báyìí? Mo kàn rí tó jókòó sí ṣé wọ́n okay sá? Ṣé o bí fine wá parí nǹkan tó ń ṣe náà? Ọ̀dà bó ṣe rọra. You'll be fine. Wow. Inú èdè tọwọ́ ẹ̀ ń gbọ́n. Ọ̀yà ṣe kíá bó ti pẹ́ wọ́n ṣe orí ṣe gbogbo ẹ̀ bí kíní. So, tí ẹ bá ti wọlé ẹ má ṣe bí ẹni tí ò mọ nǹkan tó ń ṣe o. Ṣé ti gbọ́? Remember, you are accountants. Now, tẹ́ bá ti wá wọlé, tẹ́ bá ti débẹ̀ yẹn, ẹ gbé briefcase ọwọ́ yín, ẹ gbé sí ẹ̀gbẹ́ table, ẹ wá discuss bí ẹni tó mọ nǹkan tó ń ṣe, bí ẹni tó ṣe kíni tó mọ nǹkan tó ń ṣe, kẹ́ wá gbé briefcase tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹni yẹn gangan, kẹ́ jáde. That is just it. Ọ̀gá tó wọn ò bá pín ńkọ́. Tí owó wọn ò bá pín ńkọ́. Tó owó wọn ò bá pín. I like that. Tó owó wọn ò bá pín. Adéjọ́wò ń ṣerú èèyàn bẹ́yẹn. I mean, Adéjọ́wò ń ṣọmọdé ń diṣẹ́ yìí. Tó owó wọn ò bá pín báwo. Ọ̀gá, ṣé kí n ṣe the same thing fún mi Salara? No. Alára ní láti gbé briefcase yẹn síwájú ẹ̀. A ṣí, a ka owó tó wà nínú ẹ̀. Tó bá ti dáa fún Alára, tó náà ti rí pé ó ti wà ókè. Kí ni wọ́n ṣe bí? Chief, ọ̀ká ti fò. Ọ̀ká ti fò báwo? I want Mr. Deji. Mr. Deji, Chief, wọ́n ti mú Mr. Deji.
ìyẹn ló ṣe ha ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ pé mi ò ní time for fender bending spill it get straight to it. Chief gbàgede tó tẹ̀ ń wò mí kọ́ ẹ̀ mọ̀ bóyá kẹ́kẹ́ tó mi fún please get water for him get water for him. Okay, now kí ló ṣẹlẹ̀? O tún fẹ́ sí? Ṣé wọ́n ti nà ẹ́ mágùn ni? Kí ló dé? No. Fi sílẹ̀! Ṣé o mọ ọmọ nǹkan tó ṣe ni? O fẹ́ dìbò àbí? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé náà? Ìkọ́ tẹ̀ sọ òye mi o. ń béèrè kòkò pọ̀ àní kí lè lẹ̀ léyìn. Ilé mi. Kí lórí kì í léyìn gangan. Oh, you mean my family praise chant? Èmi ò mọ̀ o. Ọ̀dà kí lórí kì í tiẹ̀ gangan. You mean mine? Nǹkan dé. Kò sẹ́ni tó sọ gbogbo ilé ìfẹ́ mi. Kò sẹ́ni tí ó sọ fún ọ ìwọ fúnra ara rẹ lọ fẹ́ jọba tó wádìí rẹ̀. Àmọ́ kí ni gbogbo ilé ní ṣe pẹ̀lú pé àjọba. Bó ṣe sọ ohun inú rẹ̀ ń bí mi bó tún ṣe ń béèrè lọ́wọ́ mi inú rẹ̀ ń bí mi. Kí ló wá mọ̀ ń pàdé lé yín gangan. Mo mọ̀ wípé bàbá mi Major Aládé àwọn ló jọba kẹ́yìn Ifádẹ̀sì tún ti fìdí ẹ̀ múlẹ̀ wípé mo lẹ́tọ̀ọ́ láti gorí oyè. Ọmọ nǹkan tí ó wá yé mi ni wípé Ifá tẹ máa ń tẹ̀lé tẹ́lẹ̀ normally ṣàdédé kọ̀ọ̀kan ẹ̀ fẹ́ tẹ̀lé mọ́ ìyẹn ò yé mi o. Ẹ dákun inú ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí àti nígbà tèmi àti ẹ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ níbo ló ti jẹ́ wípé àtẹ̀lé fámọ́nù ẹ̀ mo bí ọ ni o. But why don't you people want me to be king? Ẹ dákun ẹ̀kẹ́ ló ní sọ fún ọ pé má sì bó ìsìn mọ́. Kí nìdí tẹ́ ẹ fẹ́ jẹ́ kí n jọba? Kí ló tó ń kọ́rọ̀ mọ́ mi létí aṣọ tó ń kọ́rọ̀ mọ́ mi létí aṣọ sọ fọ̀rọ̀ sí mi lọ́dọ̀ fún ni ta ló lóun ò fẹ́ kọ́ jọba. Ó hàn lójú yìí inú yóò sì dùn pẹ̀lú. Ẹ dákun bó ló ṣe fẹ́ nù mí ó dùn ṣé bí wọ́n ní bẹ́ẹ̀gùn ẹni bá mọ̀ ọjọ́ lórí máa ń yá tọ́kùn gbogbo ohun mo bí ọkọ̀ sí ètò òdìbí bẹ́ẹ̀ ọkàn ń jẹ́ ogun ẹ̀ mọ́ra wọn ń jẹ́ ogun ẹ̀ mọ́ra wọn lámúlùmọ́lá ni èyí wájú ọmọ èyí ẹ̀yìn ọmọ ọwọ́ nínú mi ò dùn kí ni ó dùn nù mí. Ṣé wàá rí tó bá jẹ́ ti wípé ìgbàgbọ́ yín ni wípé mi ò ní mọ̀tò kún lórí àṣà àti ìṣe. Ìgbàgbọ́ mi kọ́ ò ní ni. Ẹ ṣáà tẹ̀ rí ìmúra mi àmọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbà mélòó máa fi kàn ó ṣetán láti kàn. Àti kọ́ ò lé bí kò lè fọkàn sí. Máa fọkàn sí máa fi ọkàn sí wọ́n ṣetán láti kàn máa dẹ̀ tún fọkàn sí pẹ̀lú. Ọ̀dà ń sọ fáwọn olóyè yòókù gbogbo ohun tá a bá jọ sọ ń fún wọn lábọ̀ pẹ̀lẹ́ kúrìn kílé o. Ẹ ṣeun ó tún wá. Àbí wọn ó bù sí wá. Fẹ́ kìlọ̀ fún yín. You see, defending yourself in court could be disastrous. Ọmọ mi ò ní tẹlifíṣàn no possible. Ṣé lè sọ fún yín pé ẹni náà lùzọ owó and owó náà ló fi san plaintiff náà. Mi ò wo débẹ̀ o. Well. Who are you to steal my client from me? I mean, and what tí o lè rò pé o lè ṣe client mi lọ́wọ́? Anyway, I only shake hands with winners. Torí tó bá jẹ́ pé mo ọkọ tó ń ṣe ni, yeah? You spend time listening to your clients instead of imposing malnutrition ideas in your head. Ẹ wo,
Imagine a case in our trial. Oh, that trial is the best choice for now. Say so. Me? Obviously. Oh, my bank gets a good deal to Majaka keep company, including your staffs. Shout it for me now. Tell it for me. Of course, it's personal assistant. Oh, yeah, and I think that'll be easy. I'm a sorter. I'm a sorter. Where else up me? You know what I'm saying? Only a monk of them. Yeah. Oshin. Hey, stop there. Don't thank me. You owe me one. I'll close the door after you. I'll lock the door behind you. Ọkọ mi. Ẹ káàbọ̀. Ṣàlàáfíà ni. Yes, ma'am. Ṣé mo bá ẹ dáadáa? Yeah, ẹ jókòó. Ó máa rú. Ojú gan ni o. Mo work out ni. I work out ni mo ti ń ṣe exercise. Ó dà bẹ́ẹ̀ ń gbà yẹn. Ṣé gbogbo workout ẹ yóò ṣàjẹ́ kó gbàgbé wípé ọmọ ẹ ń padà bọ̀ nílé? Mo pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi and tó mo ń sìn stress ni. Thinking about this give me stress. I mean not right now. Kò kì í sígbà tó máa ń right láti tọ́mọ. Téèyàn bá bímọ, béèyàn bá ń tọ́mọ, kò sí nǹkan kan tó right lọ́rọ̀ ọmọ. Èèyàn lèèyàn máa create that time and that right time láti lè ṣe gbogbo ohun tó bá yẹ kó ṣe lórí ọ̀rọ̀ ọmọ. Ṣé tó bá ṣáàdé wà wá yọjú sí? Wà wá wò. Mo ní kí n sọ̀tọ̀ díẹ̀ fún ẹ nínú ìgbà tó wà kékeré náà ni. Anyways, mo máa ní 25,000 naira. Fún kí nìyẹn? Owó cab tó gbé mi wá tó tún máa gbé mi padà, mo wá yà mọ́tò wá ni. Mom, ṣé bẹ́ẹ̀ ní 25,000 lọ́wọ́ sí? Wo ọlọ́gbẹ́ni fún mi sórí tó kété bá ti dàgbà báyìí, ọmọ ẹ̀ ló máa mú. So wà tọwọ́ bá kò wá fẹ́ mi 25,000. Torí mo wá ìwọ náà torí tiẹ̀ náà mo ṣe débí báyìí. Wà tọwọ́ bá kò wá fún èmi ní 25,000 naira. Ṣùgbọ́n àbò dáhùn àbí ká sì máa sọ̀tàn yìí lọ. Gbogbo bí mo ṣe bí ẹ ní kékeré tó fi. Mo ti gbọ́ máa sọ. Èmi sú mi o. Olórí burúkú ni ẹ̀yin méjèèjì. Irú nǹkan yẹn ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi. Chairman, àwọn guys ti dègbè yan tẹ o. Tá ṣe ń pàkan nìkan ṣe ń rú. Àwa gan mọ́. Will you keep your filthy mouth shut? Bẹ́ẹ̀ni burúkú yín sọ̀rọ̀. Ẹ mọ kí ẹ ṣe máa mọ. Then kí ni ìwúlò yín lé ayé? What are you living for? Kí lè wá ń ta fún? Baba, à ń fún wọn tactics, a fẹ́ target wọn, a fẹ́ strike wọn ni. Sir, àwa low-key ni on the low-key la fi attack wọn, boss. A fẹ́ attack wọn ní low-key ni sir. Low-key? Yes, boss. Wọ́n ní lónìí o. Bàbá láti gbà tẹ́sí wá ń bí. Àyè ò fi bẹ́ẹ̀ easy. We only staying home, staying safe. Quarantine vibe ni o. Mo fẹ́ máa gbọ́ hourly detail report, office movement every day. Ẹjọ́ làbí tí mo wà. That's much ẹ̀yin méjèèjì. Apparently, boss. We are sorry to cause you this stress. We are ready to work as your lordship pleases. Baba, nǹkan tẹ́ bá fẹ́ ká ṣe, gógó ní kẹ́ jẹ́ ká mọ̀ báyìí. We are still very much in power with you, sir. Keep your stupid eyes on him. Monitor his whole life. And I want hourly details of his daily report. All his movement, mo fẹ́ máa gbọ́. Tẹ́ bá fail láti deliver, iṣẹ́ bọ́ lọ́wọ́ yín. Boss, ẹ ṣáà mọ̀ pé èmi níyà, bóun tiẹ̀ níyà bí bàbá, èmi níyà àti bàbá. Wọ́n dẹ̀ retí pé àwọn máa jẹun mọ́jọ́ kan, bàbá mi gbé mú bàbá.
Respect. And how is that my business? Kí ló kèmí pẹ̀lú yẹn? Ayé yín bá bàjẹ́. Boss, as for me, bí ọ̀jájá ti nílẹ̀ jẹ́ o, ẹ̀yin lẹ̀ ń fún wa lóúnjẹ. And anything tó máa jẹ́ kí ẹ wà happy. At this seat tẹ́wà, presently, it's just like a caucus. Me ever career. Then do that. Monitor his life and report back to me. Kọ́ máa yọ owó nìkan lọ́mọ. Kí ló sọ pé ó ṣẹlẹ̀ gangan? Mo ṣẹ̀ṣẹ̀ tí ọ̀dọ̀ aṣípadé náà ni. Kí ni àgbàlá yẹn wá sọ? Wọ́n kàn ń bi mí láwọn ìbéèrè tí ò fẹ́ yé mi náà ni. Ó tiẹ̀ ti sú mi. I'm tired. Wọ́n bi mí kí ni oríkì ìdílé Ifá kankan bẹ́ẹ̀. I just don't understand. I don't understand, Jaye. Kò jẹ́ báyọ̀ kan gbọ́ gbogbo nǹkan tó ń sọ lẹ́nu yìí. Wo bó ṣe máa ń ṣe nìyẹn. Bó ṣe ń ṣe nìyẹn. Wọn ò fẹ́ ọ̀nà àti kó má lè tẹ̀lé nǹkan tí Ifá bá sọ ló ń wá. Kí ni màá ṣe báyìí? Èmi rò pé nǹkan tá a lè ṣe, you know, it is election period, right? Yes, it is. A nílò láti fa àwọn olóyè yẹn mọ́ra. Ṣé àwọn olóyè tí wọ́n fẹ́ kí n jọba? No, don't say that. Má rú lóbe. Ó mọ̀ pé àwọn olóyè yẹn kò sí òótọ́ kan nínú wọn. Ẹ̀rí ọkọ̀ kan kò sí. Ibi tí owó bá wà, ibẹ̀ ló máa kọjú sí o. Wait. Are you suggesting no? Bribe? Èmi ò sọ bẹ́ẹ̀ o, àmọ́ o, nǹkan tí màá sọ fún ẹ ni pé a nílò láti bá wọn sọ̀rọ̀. A máa bá wọn sọ̀rọ̀ ni. Èmi ò mẹ́ tó pé ń, bóyá bribe ni o, bóyá kì í ṣe káwa ti bá wọn wí. Kábíyèsí kábíyèsí ọba tó ti lọ́lá tẹ́lẹ̀ kó tó jọba, mo ní ìwọ ló ní dúkìá, ìwọ ló lówó, ìwọ ló ní làákàyè. Ọ̀yá yìí jọjọ, mo lọ́lọ́run gbogbo téèyàn fi ṣayé rẹ, ẹni bá ní òkú yóò ṣíwájú rẹ kú. Mo ní máa jayé rẹ lọ, òní rẹ̀ yìí lẹ́lẹ́. Wo ẹ̀yin ìlú, ọmọkùnrin wọn ò jọ bí ìgbà tó mọ nǹkan kan. Èwo tiẹ̀ wá lẹ́rìn àbòsí, èwo lẹ́rìn àbòsí òsì tẹ wá bẹ̀rẹ̀ sí. Èwo lẹ́rìn àbòsí bí èsì mo ní ẹ̀wọ́ ẹ̀fẹ̀ mi lọ́rùn lẹ́rìn tèmi o. Ńgbà tí wọ́n ní ọmọ gọ̀ tẹ́ ẹ ní kọ́sàmọ́ kù tí ọba kú kí ní kú dẹ̀ pààyàn jágọ lọ. Kí ni ọmọ yín wo ní gọ̀? Gbogbo bó ṣe wá lè wò rí kò pé má ìṣe tèmi. Ẹ wo èmi ò ní ẹ mọ̀ ṣiṣẹ́ ti yín o bàbá. Nǹkan tèmi kàn sọ ni pé ká wà lọ síbi tó bá yẹ ká wà lọ ká gbọ́rọ̀ sí ẹnu àwọn èèyàn tó bá ti yẹ ká gbọ́rọ̀. Ìyẹn náà dá ó ti dà bẹ́ẹ̀ lógúndé. Olúwa mi ẹ má bínú ọ̀dà ẹ má bínú ọ̀dà. Ok, kí la máa ṣe sí ọ̀rọ̀ ọmọkùnrin yìí? Ẹ jọ̀ọ́ ṣé lè jọba ṣá? Lérò tèmi kò jọ ẹni ó lè jọba. Ayé yín ò bàjẹ́, ayé yín ò ní bàjẹ́ bàbá ẹ má bínú, ayé yín ò ní bàjẹ́, ayé yín ò ní bàjẹ́. Ẹ wá o, ẹ dákun ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ á ní àkíyèsí kan o. Ọmọkùnrin tèmi ń wò yìí, ó lè má mọ̀ kankan lóòótọ́, àmọ́ bí mo ṣe ń wò yìí, inú rẹ̀ dáa o, ẹ jẹ́ á ṣọ́ra wa o. Ó dáa tó bá dẹ̀ ti wá rí bẹ́yìn, á jẹ́ pé a máa tẹ̀síwájú pẹ̀lú ìbò wa nìyẹn. Ká lè mẹ́ni tó máa jókòó sí. Àríjẹ́ kí ló dé tẹ́ tó ń sọ yẹn? Ṣé bí ìṣojú wa gbogbo wa ń bì ní àṣepá ti sọ pé ọmọ òun ò lè joyè kankan? Ju gbogbo ẹ lọ lógun déjàre. Ẹ̀yin ẹ máa bọ́ba lọ́n ti yé kí ni gbogbo rárá tá ń fa mara wa lọ́wọ́. Ẹ má jẹ́ kó sọ wá lẹ́nu, ẹ má jẹ́ ká fún àwọn aráàlú láyè láti sọ wá lórúkọ tí ò ṣe tiwa. Ẹ já ṣe bó ṣe ń ṣe kó lè bá rí bó ṣe ń ṣe. Ẹ jẹ́ ká ṣe bó ṣe ń ṣe kó lè rí bó ṣe ń ṣe. Ẹ má jẹ́ ṣe bẹ́yìn jàre. Ó tún kù kan o. Èwo tún ni o? Ó kù oṣù 4 báyìí tí yẹ ní èpọ̀ ọmọ ọdún 18 o. Òótọ́ ọ̀rọ̀ lẹ́mọ̀ sọ. Ṣé rí bó sì ṣe wà òun náà láǹfààní láti kópa nínú ìbò yìí bá a fẹ́ bá a kọ̀. Bọ́bá èsì eborí ń bi ìbò yìí a jẹ́ wípé àádùn fóṣù 4 tí ó fi gorí ọba. Lóòótọ́ ni.
lórí ìbò ọba yìí. ǹjẹ́ mo kún mo ti gbàgbé pátápátá ṣá. olúwa mi ẹ̀ má jẹ́ àgbàgbé irú nǹkan. ìyẹn náà má ṣì wá ńlẹ̀. wà bẹ́ẹ̀ o wọ́n wà bẹ́ẹ̀ o torí bó tún ṣe wà òun ọmọ òdílé àràbà lòun náà ibì kan náà ni wọ́n ti sàn wá. so ó ṣeéṣe kán yọ mí nìyẹn àbí. kò sẹ́ni tó wí bẹ́ẹ̀ olúwa mi o. jẹ́ ká kúrò bí wa. Kí ló dé? Don't be ridiculous. Remi, staying here will just hurt you the more. Remi, please, I want to be able to be there for you. One moment, my daughter was there. I don't want to now to me like she was not going to die like forever. He couldn't kill her like the same moment. He couldn't. Okay now. Sorry, Debbie fúnra ẹ̀ pàápàá nínú ìlú tó bá rí bó ṣe ń feel. Deji, wo má fi nù mí mo mọ̀ jẹ́ o. Mo mọ̀ jẹ́ dáadáa. Má fi ikú ọmọ mi blackmail mi. Jọ̀ọ́ torí Ọlọ́run, just leave me alone. This is not blackmail. You see, what I'm saying is I want to be there for the mother of my child. Please. Is this for me? She. Yeah! You're a lásán. Yeah! Jésù! Kí ló fariwo? Kí ló sọ? Kí ni? Kí ni tí mo wílé? Kí ló kó sínú abọ́ fún mi? Warning. Òun lórí yẹn. Ìkìlọ̀ kí ni? Warning kí ni? Sori, èmi ò lọ mọ́ kó má tẹ̀lé anybody tó bá fẹ́ tẹ̀lé o. Mi ò dẹ̀ ní pé kó ti pápá kó gba tèmi. Àmọ́ ọjọ́ tí o bá sọ fún etí kẹta gbogbo nǹkan tá a sì ti lè fi jóná. Ọjọ́ yẹn ni mo máa pa ẹ́. Wàá pa mí? Bẹ́ẹ̀ ni màá pa ẹ́ bí ẹran. Dúró. Mo lérò pé gbogbo èyí tó ń ṣe it's not because of Mrs. Kalijaye. Tó bá parí statement ẹ̀ máa gbà tí ẹ̀. Dídìrín ló pè mí ni. Ṣé dídìrín ló pè mí ni? Ṣé ó jẹ́ kí sọ kí nìkan fún ẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ́la kọ̀ọ̀kan kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹni tó bá ń tẹ̀lé àmọ́ ọjọ́ tó bá ṣe nǹkan tí mi ò fẹ́ wo àwọn tó ní ẹ wọ́n máa bẹ̀rẹ̀ sunkún. There is nothing between us. Yé gbé mi ara ẹ gbóná. Kò sí nǹkan tó kàn mí o ti ń sọ látijọ́ iná o tún ti ń sọ gbogbo èyí tí mo rí yẹn dídìrín ló pè mí àbúrò pójú mi fọ́. Mo sọ lẹ́ẹ̀kan sí tí mo bá rí ẹ ipò súnmọ́ èèyàn kan àbó lọ sọ pé ẹ kíní kan bì kan ọjọ́ yẹn ó máa rí lọ́ládé in another dimension. Jẹ́ kò sí nǹkan tó fi ń ṣèyàn. Ìgbín tútù. Wo. Kí n jẹ́ ti karahun ti karahun. Jẹ́ kí n sọ kíní kan fún ẹ ibi tó ń bọ̀rọ̀ lọ yìí o yìí máa jẹ ewúrẹ́ tútù ṣó ló stupid ni. Nonsense. Rosie mo ní pé kí ló ṣẹlẹ̀. Ṣé nǹkan Mo pẹ̀lú kọ́kọ́ tó receive sí o lè sọ pé kò sí nǹkan kan. Kí ló ṣẹlẹ̀ náà? Sọ fún mi. I'm fine. Ṣé mo lè sùn bí? O tún béèrè lọ́wọ́ mi. Yes now. Ó ti mi. Kí ló ṣẹlẹ̀ sọ fún mi now?
No, Debbie. Rotimi. See, was Rotimi ti pa mí. Wasn't intentional. Ìwọ ló pa Debbie. Èmi àti Lola dé lájọ. See. Rotimi. Kí ló dé? Mo máa lọ report ara mi fáwọn ọlọ́pàá. Rotimi, you want? Rotimi ti pa mí. Rotimi. Mo gbé o. Borokini. Olúwo ló ń kọ́. Baby girl, you fine. Ṣé mi mo nìyẹn? No be baby girl. Baby girl ni mí jọ. Baby man. Baby mama wo ni? Mama, you fine. You be there? Abigail now. Rotimi. Mo ń fún ẹ náà. Mo ìkéde ṣe ṣe náà ṣe fún. Give me experience. I want to take the lead. Hello. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ó jẹ́ agbóòórùn aṣebi.